Awolowo rojọ́ títí ó làágùn síbẹ̀ náà adájọ́ Sówẹ̀mímọ́ sọ pé òun náà ló jẹ̀bi. Gbogbo ẹjọ́ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ rò, ó sì fi hàn gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ náà pé kò sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀, irọ́ ni wọ́n ń pamọ́ òun. Ó tú gbogbo ọ̀rọ̀ tí Ọládìpọ̀ Májà sọ palẹ̀, ó sì fi hàn àwọn lọ́ọ̀yà àti adájọ́ pàápàá pé irọ́ burúkú ni ọkùnrin yìí pamọ́ òun. Àwọn mẹ́ta tí wọ́n tún rojọ́ tí wọ́n sì kó bá Awólọ́wọ̀ pátápátá ní Dúró Ògúndìran, Sànyà Ọ̀nàbámiró àti J.O. Ọ̀ṣúntókun. Ṣùgbọ́n gbogbo ẹjọ́ wọn náà ni Awólọ́wọ̀ fọ́ sí wẹ́wẹ́, tó sì ṣàlàyé gbogbo ohun tí wọ́n ń sọ kínníkínní fún gbogbo àwọn tó fẹ́ gbọ́. Ọkùnrin olóṣèlú ńlá náà ṣàlàyé pé gbogbo àwọn tí wọ́n pe ẹjọ́ yìí kó wá kò lè sọ ọ̀rọ̀ òun dáadáa nítorí ọmọ ẹ̀yìn Akintọla ni gbogbo wọn. Àwọn tí wọ́n sì kó wọn wá mọ ìdí tí wọ́n fi kó wọn wá. Ṣùgbọ́n bí Awólọ́wọ̀ ti ń ro ẹjọ́ rẹ̀ tó sì dàbí pé ẹjọ́ náà dùn létí àwọn tí wọ́n ń gbọ́, kìnní kan ń ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ náà tó ṣe pé àwọn ọlọ́gbọ́n nìkan ló lè yé. Àkọ́kọ́ ni pé Adájọ́ Sówẹ̀mímọ́ tó ń gbọ́ ẹjọ́ yìí kò ṣe bí ẹni pé òun gbọ́ gbogbo àlàyé tí Awólọ́wọ̀ ń ṣe. Kò jọ bí ẹni pé ó ń fi ọkàn bá gbogbo ẹjọ́ tí Awólọ́wọ̀ ń rò lọ rárá. Bí Awólọ́wọ̀ bá ti ń rojọ́, nǹkan míì ni yóò máa ṣe. Bí adájọ́ yìí ṣe ń ṣe sí Awólọ́wọ̀ yìí náà ló ń ṣe sí gbogbo àwọn ẹlẹ́rìí tí ọkùnrin náà pè. Ẹjọ́ wọn kì í já mọ́ kinní kan lójú ẹ̀, bíi pé kí wọ́n ru ẹjọ́ tí wọ́n fẹ́ rò kíá kí wọ́n tètè kúrò lórí igi fóun ló máa ń ṣe. Èyí tí kò bá sì tètè ṣetán nínú wọn, adájọ́ Sówẹ̀mímọ́ yóò máa kanra mọ́ ọ. Ọ̀rọ̀ náà sì ń rú àwọn èèyàn lójú pé kí ló dé tí ọkùnrin adájọ́ yìí ń ṣe báyìí gan-an. Ṣùgbọ́n bó bá ṣe pé àwọn ẹlẹ́rìí ìjọba ni wọ́n fẹ́ rojọ́, tó bá ṣe pé àwọn alátakò Awólọ́wọ̀ ló fẹ́ sọ̀rọ̀, àgàgà bó bá ṣe pé àwọn ọmọ Awólọ́wọ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti padà di ọmọlẹ́yìn Akintọla ni, nígbà náà ni adájọ́ Sódẹ̀yìndé yóò gbé gègé rẹ̀ tí yóò sì máa fi gbogbo agbára kọ̀wé, tí yóò sì máa fetí sí gbogbo ohun tí wọ́n bá ń sọ, àfi bí ẹni pé ẹjọ́ tiwọn ló ṣe pàtàkì ju ẹjọ́ tí Awólọ́wọ̀ fẹ́ rò lọ. Ọ̀pọ̀ ìgbà ni adájọ́ náà kì í rántí ọ̀rọ̀ tí Awólọ́wọ̀ fúnra ẹ̀ sọ. Bó bá sì lọ tó bọ̀, nǹkan míì ni yóò fi rọ́pò ohun tí ẹni tí ọ̀rọ̀ náà kàn jùlọ sọ. Nítorí èyí ni kò ṣe ya Awólọ́wọ̀ fúnra ẹ̀ lẹ́nu nígbà tí wọ́n ro gbogbo ẹjọ́ tán, tí adájọ́ Sówẹ̀mímọ́ sì sọ báyìí pé ní ti ọ̀rọ̀ ọ̀daràn 27 yìí, ó jẹ̀bi ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi kàn án. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ya gbogbo àwọn tí wọ́n ti ń bá ẹjọ́ náà bọ̀ lẹ́nu, kò fi bẹ́ẹ̀ ya Awólọ́wọ̀ fúnra ẹ̀ lẹ́nu. Ó ti mọ̀ pé ohun tí yóò ṣẹlẹ̀ náà nìyẹn, wọn yóò dá òun lẹ́bi gbẹ̀yìn ni. Ìbéèrè tí àwọn èèyàn ń béèrè lẹ́yìn tí adájọ́ náà dá Awólọ́wọ̀ lẹ́bi tí kò sì tí ì sọ ọ́ sẹ́wọ̀n ni pé kí ló dé tí ọkùnrin adájọ́ yìí kúkú kórìíra Awólọ́wọ̀ bẹ́ẹ̀. Àwọn míín sì ń béèrè pé kí ni Awólọ́wọ̀ ṣe fún Sówẹ̀mímọ́ gan-an. Ṣùgbọ́n kì í ṣe Sówẹ̀mímọ́ ni Awólọ́wọ̀ ṣẹ̀, kò tilẹ̀ sí ohun tó kan Sówẹ̀mímọ́ nínú ọ̀rọ̀ yìí rárá. Oríṣi àwọn èèyàn mẹ́ta ni Awólọ́wọ̀ ṣẹ̀, àwọn náà ni wọ́n sì parapọ̀ rán Sówẹ̀mímọ́ níṣẹ́, ìyẹn iṣẹ́ tó wá jẹ́ náà. Àwọn ẹni àkọ́kọ́ ni àwọn aṣáájú Haúsá tí wọ́n ti mọ̀ pé yóò ṣòro fún àwọn láti gba Nàìjíríà tí Awólọ́wọ̀ bá wà láyé tó wà lómìnira. Bẹ́ẹ̀ kò sí èrò méjì lọ́kàn àwọn wọ̀nyí ju kí wọ́n gba gbogbo Nàìjíríà fún ìran àwọn Haúsá Fúlàní lọ. Wọ́n sì mọ̀ pé èyí yóò ṣòro púpọ̀ láti ṣe, kò tiẹ̀ ní í ṣeé ṣe ni bí Awólọ́wọ̀ bá ń bẹ nítòsí wọn. Àwọn èèyàn kejì tí Awólọ́wọ̀ tún ṣẹ̀ tí wọ́n sì fi gbogbo agbára wọn bá jà ní àwọn àgbàlagbà ọmọ Yorùbá kan tí àwọn wọ̀nyí wà nípò gíga tí àwọn náà sì jẹ́ Yorùbá. Irú àwọn wọ̀nyí ni Moses Adékòyèjọ Májẹ̀kódùnmí, ẹni tí wọ́n ti yàn sí ipò lórí ìjọba ìwọ̀ oòrùn, ìyẹn Western Region. Nínú àwọn àgbààgbà Yorùbá tí wọ́n tún kórìíra Awólọ́wọ̀ yìí ni adájọ́ àgbà ilẹ̀ wa nígbà náà, adájọ́ Adétòkunbọ̀ Adémọ́lá, àti àwọn míì tí wọ́n jọ wà nípò agbára. Kò sí ohun méjì tí àwọn wọ̀nyí ṣe kórìíra Awólọ́wọ̀ ju pé òkìkí rẹ̀ kàn ju tiwọn lọ, àti pé àwọn Yorùbá ń wò ó bíi aṣáájú àwọn nígbà tó ṣe pé àwọn míì wà níbẹ̀ tí wọ́n jù ú lọ lọ́jọ́ orí, tí wọ́n sì ti ń ṣe iṣẹ́ ìlú kí òun Awólọ́wọ̀ tó jáde rárá. Àwọn wọ̀nyí fẹ̀sùn kàn pé ó ń gbéraga, ó ju ara ẹ̀ lójú, ó sì máa ń sọ pé òun nìkan lòún gbọ́n. Ṣùgbọ́n àti àwọn aṣáájú Haúsá wọ̀nyí
àti àwọn àgbààgbà Yorùbá tí wọ́n ní Awólọ́wọ̀ ń gbéraga sí wọn ó sì lágídí yìí kò sí ẹni tó dojú ìjà kọ nínú wọn àfi nígbà tí wọ́n rí Ládòkè Akintọla tó jẹ́ igbákejì rẹ̀ tó kọ̀yìn sí i. Akintọla àti àwọn èèyàn rẹ̀ ní àwọn ẹnì kẹta tí wọ́n dojú ìjà kọ Awólọ́wọ̀. Gbogbo ọ̀nà tí àwọn yóò sì fi gba agbára lọ́wọ́ ẹ̀ làwọn ń wá ní tiwọn. Kì í ṣe pé kí wọ́n bá ti Awólọ́wọ̀ jẹ́ ni Akintọla ń wá tẹ́lẹ̀. Ìyẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ohun tó ń fẹ́ ni kí wọ́n gba agbára òṣèlú lọ́wọ́ ẹ̀ kó lè jẹ́ kí òun rí àyè ṣe tòun. Ṣùgbọ́n nígbà tí àwọn aṣáájú Haúsá wọ̀nyí rí Akintọla bíi ọmọ òrukàn tí àwọn àgbààgbà Yorùbá tó ti ní Awólọ́wọ̀ sínú yìí náà rí i, gbogbo wọn fà á mọ́ra. Wọ́n ní àwọn yóò gbà á lọ́wọ́ Awólọ́wọ̀, àwọn yóò sì sọ òun náà di ọkùnrin. Ìdí gan nìyí tó fi jẹ́ adájọ́ Adétòkunbọ̀ Adémọ́lá ló gbé ẹjọ́ Awólọ́wọ̀ fún adájọ́ tí yóò ṣe é. Òun ló mú adájọ́ Sówẹ̀mímọ́ kalẹ̀. Ohun tó bá sì sọ pé kí ìyẹn ṣe ni ìyẹn ń ṣe. Kì í ṣe pé wọ́n jọ jẹ́ ọmọ Abẹ́òkúta nìkan kọ́, ìbátan ara wọn ni wọ́n tún jọ ń ṣe. Bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ adájọ́ Adémọ́lá ni yóò yan ẹni tí yóò gbọ́ ẹjọ́ náà. Ipò tí òun wà ti jù bẹ́ẹ̀ lọ. Bí wọ́n bá gbé irú ẹjọ́ báyìí lọ sí ilé ẹjọ́ gíga, adájọ́ àgbà ilé ẹjọ́ gíga tí wọ́n ń pè ní Chief Justice of the High Court ló lẹ́tọ̀ọ́ láti gbọ́ irú ẹjọ́ ńlá bẹ́ẹ̀. Òun ló gbọ́dọ̀ gbọ́ fúnra ẹ̀ tàbí kó yan ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹjọ́ náà. Ojúṣe tirẹ̀ ni, kò sì sí ẹnìkan tó gbọ́dọ̀ gba iṣẹ́ náà ṣe lọ́wọ́ ẹ̀. Kódà kò tọ́ sí adájọ́ àgbà ilé wa. Nígbà tí wọ́n gbé ẹjọ́ náà wá sílé ẹjọ́, adájọ́ àgbà fún ilé ẹjọ́ gíga wa nígbà náà ní ọkùnrin òyìnbó kan tí wọ́n ń pè ní De Lestang. Ṣùgbọ́n òun kò sí nílé, ó ti lọ sí London fún ìsinmi ọlọ́dọọdún tí wọ́n máa ń gbà. Ẹni tó ń delédè nígbà náà sì ni adájọ́ Dádì Onyema. Adájọ́ Onyema yìí ló yẹ kí ẹjọ́ yìí wà níwájú ẹ̀. Òun ló lẹ́tọ̀ọ́ láti gbọ́ gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà ní ilé ẹjọ́ gíga. Bí òun bá wá rò pé òun kò fẹ́ gbọ́ ẹjọ́ yìí, ó lè pe De Lestang pé kó máa padà bọ̀ kíá kó wá gbọ́ ẹjọ́ ńlá kan tó ṣẹlẹ̀ o. Bí kò bá sì ṣe bẹ́ẹ̀, ó lè gbé ẹjọ́ náà fún ọ̀kan nínú àwọn adájọ́ tí wọ́n bá tún kún ojú òṣùwọ̀n tó sì mọ̀ pé wọn yóò ṣe ẹjọ́ náà dáadáa. Ṣùgbọ́n wọ́n gbé ẹjọ́ náà forí Onyema pátápátá ni. Kì í ṣe pé nítorí pé wọ́n mọ̀ pé adájọ́ Onyema kò ní bá wọn sí nídìí àbòsí nìkan kọ́ o. Ṣùgbọ́n nítorí pé àwọn kan ti jókòó tí wọ́n ti yanjú ọ̀rọ̀ náà kó tiẹ̀ tó di pé ọ̀rọ̀ náà jáde sí gbangba rárá. Lẹ́yìn tí àwọn Akintọla ti fọ́ gbogbo ẹ̀ lójú lọ́hùn-ún tí ìjọba sì ti bọ́ sọ́wọ́ májẹ̀kódùnmí nítorí pé òun jẹ́ ọ̀rẹ́ Balewa. Májẹ̀kódùnmí yìí ló kù tí wọ́n fi ṣe adarí ohun gbogbo. Àwọn náà ni wọ́n sì ń ṣètò bí wọn yóò ṣe gbé Awólọ́wọ̀. Nígbà tí wọ́n kọ́kọ́ gba ọ̀nà kan tí wọ́n fẹ́ fi mú un nípa pé ó kó àwọn owó kan jẹ tàbí pé ó ná àwọn owó ní ìnákùná nígbà tó ń fi ṣèjọba, tí wọ́n rí i pé ìyẹn kò bọ́ sí, wọ́n gba ọ̀nà míì. Ìyẹn ọ̀nà ti pé ó fẹ́ fi ipá gbàjọba lọ́wọ́ Balewa. Ìwé 10 ni Balewa kà. Bẹ́ẹ̀ ni kò dé ìlú òyìnbó kàwé gidi kan rí. Òun kò gbọ́n àwọn ọgbọ́n burúkú tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ṣọ̀tá Awólọ́wọ̀ nígbà náà ń kọ. Àwọn wọ̀nyí ni wọ́n ń sọ pé kó fi ọ̀rọ̀ náà sílẹ̀ fún àwọn yóò yanjú ẹ̀ pátá. Ohun tó fà á nìyí tó jẹ́ pé títí dòní àwọn aṣáájú Haúsá kan sì máa ń sọ pé bó bá ṣe pé Balewa kò gbọ́rọ̀ sí àwọn Yorùbá wọ̀nyí lẹ́nu nígbà tí ìjà Awólọ́wọ̀ pẹ̀lú Akintọla ṣẹlẹ̀ ni ọkùnrin náà ìbá ti kú ikú oró tó kú. Bẹ́ẹ̀ ni wọn kò ní pa Sardauna náà dànù bẹ́ẹ̀ yẹn. Ní tòdodo gbogbo àwọn ọgbọ́n burúkú tí àwọn aṣáájú Haúsá wọ̀nyí lò fún Awólọ́wọ̀, àwọn èèyàn bíi Májẹ̀kódùnmí, Róṣìjí, Akintọla àti adájọ́ Adétòkunbọ̀ Adémọ́lá ni wọ́n kọ́ wọn. Àwọn ni wọ́n sọ pé kí wọ́n máa wo bí àwọn yóò ṣe ṣe Awólọ́wọ̀ sí. Wọ́n sì sọ pé àwọn yóò fi sí ipò tí kò fi ní yọ wọ́n lẹ́nu mọ́ láéláé. Bí ẹ bá rántí dáadáa, ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 1962 ni wọ́n ti kọ́kọ́ fi òfin de Awólọ́wọ̀ àti gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ Action Group mọ́lé. Gbogbo àwọn èèyàn bíi Lateef Jákàndé, Ayọ̀ Adébánjọ títí lórí Akintọla àti Róṣìjí ni wọ́n sé mọ́lé tí wọ́n sì sọ pé wọn kò lè jáde lọ síbì kan o. Láti ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé Awólọ́wọ̀ kiri. Ṣé wọn kò kúkú tì í mọ́lé? Wọn kò gbé sí ọgbà ẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn ọlọ́pàá, ṣùgbọ́n wọ́n fòfin dè é pé kò lè jáde. Bẹ́ẹ̀ ni wọn kò sì jẹ́ kó rí gbogbo àwọn tó bá fẹ́ rí. Àwọn èèyàn díẹ̀ ni wọ́n lè rí i.
òfin má jáde lọ síbì kan tí wọ́n fi gbé yìí ní kò jẹ́ kó láyè yọjú sí ìta gbangba. Ibẹ̀ náà ló sì wà tí wọ́n fi fẹ̀sùn pé ó kówó jẹ kàn án. Ẹjọ́ ìyẹn ló sì ń jẹ́ lọ́wọ́ tí wọ́n fi wá mú un ní ọjọ́ kejì oṣù kọkànlá ọdún 1962 náà pé ó fẹ́ fipá gbàjọba. Ṣùgbọ́n kó tó di pé wọ́n mú bàbá yìí ní ọjọ́ kejì oṣù kọkànlá yìí, kinní kan ti ṣẹlẹ̀ ní ọjọ́ náà kù ọ̀la gan, ìyẹn ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 1962. Lọ́jọ́ náà, Awolowo lọ sí iwájú ìgbìmọ̀ oníwádìí tí wọ́n ń wádìí bóyá ó kówó jẹ tàbí kò kówó jẹ, ìyẹn ìgbìmọ̀ Coca Commission of Inquiry. Lásìkò tí wọ́n ń sinmi ẹjọ́ rírò, Awolowo lọ sí ọ̀dọ̀ akọ̀wé ìgbìmọ̀ náà nínú ọ́fíìsì rẹ̀ nítorí níbẹ̀ ló ti máa ń sinmi ní tiẹ̀ bí wọ́n bá ti ní kí gbogbo wọn lọ sinmi díẹ̀ kí wọ́n tó tún máa ro ẹjọ́ wọn lọ. Orúkọ akọ̀wé ìgbìmọ̀ yìí náà ní Fáwọlé. Òun nìkan kọ́ ló lọ sí ọ́fíìsì ọkùnrin yìí o. Òun pẹ̀lú ọlọ́pàá tí wọ́n ní kó máa ṣọ́ ni. Agánná lórúkọ ọlọ́pàá náà. Ìgbín kì í lọ kó fi ilé ẹ̀ sẹ́yìn ni. Gbogbo ibi tí ẹ bá ti rí Awolowo nígbà náà, àfi kí ẹ rí i. Ọlọ́pàá tí wọ́n ní kó máa ṣọ́ káàkiri nìyẹn. Níbi tí Awolowo jókòó sí yìí tí Fáwọlé náà wà níbẹ̀ tí agánná ọlọ́pàá yìí náà dúró ti Awolowo gbágbáágbá. Níbẹ̀ ni olóyè Adétúlà ti sáré wọlé dé. Ọ̀kan nínú àwọn èèyàn Awolowo ni. Ó sáré dé, ó ní ọ̀rọ̀ pàtàkì kan wà tí òun gbọ́dọ̀ sọ fún un lójú ẹsẹ̀ báyìí. Awolowo sì dá lóhùn pé ó yá máa sọ. Adétúlà tún wojú ilẹ̀, ó ní ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ tí etí méjì ń gbọ́ àfi etí Awolowo nìkan. Awolowo sì tún dá lóhùn pé ìyẹn ni pé o kò ní lè sọ ohunkóhun nìyẹn o. Adétúlà béèrè pé nítorí kí nìyẹn. Awolowo sì tún fèsì pé wò ó, ọkùnrin tó rí tó jókòó tì mí yìí ọlọ́pàá ni. Àṣẹ tí wọ́n sì pa fún ni pé ní gbogbo ibi tí mo bá wọ̀ ni kó bá mi wọ̀. Bí ẹnikẹ́ni bá sì fẹ́ bá mi sọ̀rọ̀, ó gbọ́dọ̀ gbọ́ gbogbo ohun tí wọ́n bá fẹ́ bá mi sọ. Adétúlà béèrè pé níbo ni màmá wà. Awolowo sì sọ ibi tí yóò ti rí ìyàwó rẹ̀ fún un. Nìyẹn bá jáde ló ń wá ìyàwó Awolowo lọ. Obìnrin náà ló sọ ọ̀rọ̀ náà fún tí ìyẹn sì padà wá sọ fún un lọ́jọ́ kejì lọ́gbà ẹ̀wọ̀n Èkó. Ohun tí ọkùnrin náà ń torí ẹ̀ wá Awolowo ni pé Adájọ́ Adéwálé Thompson ló sọ̀rọ̀ kan fún un lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 1962, ìyẹn ní ọjọ́ tó kù ọ̀túnla tí wọn yóò mú Awolowo pé ó fẹ́ fi ipá gbàjọba. Adéwálé Thompson lọ sí ọ̀dọ̀ Adétòkunbọ̀ Adémọ́lá ni. Níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ni adájọ́ àgbà náà ti mẹ́nuba ọ̀rọ̀ ńlá kan fún un. Adájọ́ Adémọ́lá yìí sọ fún Thompson pé bó bá di ọ̀túnla, ìyẹn ọjọ́ kejì oṣù kọkànlá 1962, àwọn ọlọ́pàá yóò gbé Awolowo. Bí wọ́n bá sì ti gbé e, wọn kò ní gba béèlì ẹ̀. Ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ń gbé e lọ. Ìdí ni pé ẹ̀sùn pé ó fẹ́ fi ipá gbàjọba ni wọn yóò fi kàn án. Àwọn yóò sì dá a lẹ́bi. Wọn yóò sì sọ ọ́ sẹ́wọ̀n. Lẹ́yìn tí wọ́n bá sọ ọ́ sẹ́wọ̀n, òun Adémọ́lá yóò bẹ ìjọba pé kí wọ́n dáríjì í. Adéwálé Thompson béèrè lọ́wọ́ Adémọ́lá pé kí ló rò pé yóò ṣẹlẹ̀ bó bá di àsìkò tó fẹ́ bẹ àwọn tó wà níjọba pé kí wọ́n fi Awolowo sílẹ̀ tí àwọn yẹn bá takú pé àwọn ò dáríjì í mọ́. Adémọ́lá sọ fún adájọ́ kékeré náà pé kó má ṣèyọnu. Ó dá òun lójú pé wọn yóò fi í sílẹ̀ bí òun bá bẹ̀ wọ́n pé kí wọ́n fi í sílẹ̀. Ṣùgbọ́n ó ní Awolowo fúnra ẹ̀ ló lè mú ọ̀rọ̀ náà le. Thompson sì béèrè pé bíi ti báwo. Ó ní bí wọ́n bá ti mú Awolowo bẹ́ẹ̀ kó sọ níwájú adájọ́ tí yóò gbọ́ ẹjọ́ rẹ̀ pé lóòótọ́ ni gbogbo ohun tí wọ́n sọ nípa òun jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun. Ó ní bó bá ti lè sọ bẹ́ẹ̀ ni adájọ́ yóò jù ú sẹ́wọ̀n, kò sì lè pẹ́ níbẹ̀ rárá tí òun yóò fi sọ pé kí wọ́n dá a sílẹ̀. Ọ̀rọ̀ yìí ni Adétúlà wá láti sọ fún Awolowo, ṣùgbọ́n tí kò ráàyè sọ fún un. Nígbà tí ọ̀rọ̀ náà yóò sì fi dé ti Awolowo, wọ́n ti mú un lóòótọ́, wọ́n sì ti jù ú sínú ẹ̀wọ̀n. Wọ́n ló fẹ́ fi tipátipá gbàjọba. Ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n dọ́gbọ́n rán sí Awolowo yìí burú, nítorí bó bá fi lè sọ pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn náà, ẹ̀wọ̀n gbére ni wọn yóò sọ sí kí ìjọba kan sì tó lè yẹ ọ̀rọ̀ ẹ̀ wò rárá tàbí láti dáríjì yín. Ẹni tí wọ́n bá dá ní irú ẹjọ́ ẹ̀wọ̀n gbére bẹ́ẹ̀ ó kéré tán ọdún 10 yóò ti pé dáadáa. Ìyẹn ni pé yóò ti lo ọdún 10 nínú ẹ̀wọ̀n kí wọ́n tó yẹ ọ̀rọ̀ ẹ̀ wò láti pé wọ́n fẹ́ dáríjì yín. Bí Awolowo bá sì ti ṣe bẹ́ẹ̀ tó sọ pé òun jẹ̀bi, gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pátá, gbogbo àwọn tí wọ́n dúró tì í ni wọn yóò sọ pé ohun tó jẹ lóyò bó wù ú kó kú síbi tó wà nígbà tí òun náà ti lè sọ pé òun jẹ̀bi.
àwọn Akintọla yóò sì ráàyè láti máa fi ṣe ẹlẹ́yà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. nígbà tí wọ́n sọ̀rọ̀ náà létí Awólọ́wọ̀ fún rẹ̀ pàápàá nígbẹ̀yìngbẹ́yìn níṣe ló ta ìka òṣì dànù. ó ní òun kò ní sọ pé òun jẹ̀bi ohun tí òun kò ṣe láyé òun yìí. ó sì fi hàn ìyàwó rẹ̀ pé adájọ́ Adétòkunbọ̀ Adémọ́lá kàn fẹ́ ran àwọn Haúsá lọ́wọ́ láti fi òun pamọ́ fún ìgbà pípẹ́ ni. ó ní kì í ṣe pé oore kan lọkùnrin náà fẹ́ ṣe fáwọn. ó fẹ́ sọ àwọn di ẹni tí ayé yóò gbàgbé pátápátá ni. ṣùgbọ́n kí ni Awólọ́wọ̀ kúkú ṣe fún adájọ́ Adémọ́lá Adétòkunbọ̀ bẹ́ẹ̀? ọ̀rọ̀ ńlá kan nìyẹn o. ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń yẹ ọ̀rọ̀ ìtàn bí wọ́n ṣe ju Awólọ́wọ̀ sẹ́wọ̀n ní 1962 yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú déédé àkókò yìí o.